Kí ló fẹ́? What do you want? I'm sorry. Okay, fine. Thank God. She says she's sorry. Hello. Leave. Leave. Get out! Get out! Ẹ má sọ anything. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ló ti rò. Nígbà tí ọmọ pé àìtó oògùn là ń sóńde mọ̀ọ́rùn kí tinú ó gbénú kíkọ́ ọmọ ìgbé ta ni. Kí ló rí lọ́wọ́ ẹ̀? Bọ́nà ebi tó ní báde lẹ́sìn ní àbí pàtí lẹ́ǹtẹ̀ tẹ́ gbogbo yín kó nù lé tẹ́ ń pariwo tẹ́ mú tí oríṣiríṣi irú owó òun ṣé wàá fi sanwó lẹ́ngbà náà. Kò sí tó burú nù kó mọ̀ ṣe yahoo nǹkan tó kàn le jù bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ tó wà ń ta sí tán bá ti rówó tán wọn ní kọ́rọ̀ sóbì lẹ́nu irun orí wọn á bẹ̀rẹ̀ sí ní máa dín kára ṣòkòtò oníṣe déédéé di wọn àwọn míì àti ẹ̀tún wá lọ fowó gba òtẹ́ wọn ní dúró nílé mọ́. Cherry kásikẹ́tì tí báyìí wọ́n máa dá gbé fún yín. wọ́n gbé kásikẹ́tì fún ọ. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù. ọ̀nà ìbúrú tó ń gbà yìí kọ bá mú o. Ó túmọ̀ sí pé bọ̀dà sọ́kàn mi ò tó fẹ́ sun lórí. gbangba rẹ̀ ẹkún àtòfò ní ọjà sí o. ọlọ́pàá èwo tèpè amúnijà amúni. It's right. Ṣé nǹkan tó ń ṣọ́ láti sọ fún yín sí ibi bó ṣe jókòó síwájú mi tí ń bá mi sọ. Yọ ọlẹ̀ fún yín gbà tí ó yọ ọlẹ̀ la ò mọ̀. Orí ẹlẹ́mọ̀ ṣọ́ o. Are you through with that? Gentlemen, arrest them. Àfìgbà tó mi léran padà wá jẹgun. Letter of contract termination. Kí ni ìdùnnú ẹlẹ́wọ̀n mi tó ń dàgò sọ́wọ́? Kí ni ha? Kí ló ha Mo dẹ̀ mọ̀ pé àti wọ́n mú gọ́ọ̀mù ẹ̀ kò tẹ̀yìn kan náà. Ní tó ń ṣe fún mi yóò dáa. 6 weeks. Mọ̀nàmọ́ná tó yẹ kó tàn fọ́mọ olóore tó jì fòkòtò. Kùrukùru ọ̀run máa jẹ́. Wọ́n ti wo ẹkún, wọ́n ti wo ọ̀sà. Bébí jẹ́ ìwé gọ́tà ẹ̀. Olóyún fún mi. Yeah, you be a father very soon. Wow! Ṣé máa ń lóyún ni? Sọ́mọ̀ fẹ́ tó kọ máa fọ̀ náà ló kọjá pa. O stupid gan. Lájú gbogbo nǹkan tí Angela ṣe fún ẹ. Ara ọ̀rẹ́ yín yìí ni mo ti kó STD. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan ibi tí èyí ìwọ rẹ̀ ṣùpàrọ̀ mọ́. Sórí tó má sùn báyìí ó kàn ní pariwo kéètì o kéètì o kéètì o. Òun làbúrò èṣù ni àbọ̀ ni bàbá èṣù àbọ̀ mi èṣù ni. Ìwọ gọgọgọgọgọgọgọ lè ṣù èmi lè ṣù wàhálà ìwọ lè ṣù. Ní ìmọ̀gbọ́n yẹn ni eré àbọ̀ ìmọ̀ pé. Ṣo fẹ́ tọrọ owó ní èlò gbogbo yóò kí n tọrọ ju 2K náà lọ kí ló ṣẹlẹ̀. Ní kọ́sí àdé òkè fi ń tọ̀ máa jẹ́ kó mọ̀. Kàkà kékú má jẹsẹ̀ sí a fi ṣàwárí. Sálẹ̀ wá. Tí bá ṣe tó pẹ̀lú ẹ̀ àwọn tí ò mọ̀ ẹ́ wọ́n bẹ ké. Angela tó sọ pé ó jẹ́ abara méjì ó máa ṣe gbogbo orúkọ bẹ́ẹ̀ fún ẹ̀ wá lè ṣì wà láyé pàdé mi ò kú náà. Ìwọlé yóò kú wàhálà. Wàhálà tó ń dà sí o in fact wàhálà gidi ti wà. Ọ̀gá, ẹ káàárọ̀ sà. Báwo ni Dúpẹ́? Ó yẹ kó wà lọ́fíìsì báyìí. Mo fẹ́ sáré lọ gẹ̀ẹ́tì oúnjẹ. Ní ìta mẹ́rin náà. Alright, that's good. Wà bá mi gẹ̀ẹ́tì káàdì. Ọ̀gá, ibi tí
mo ti fẹ́ lọ jẹun yẹn ó jìnnà síbi tí mo ti fẹ́ get card. ẹ̀sọ́ ṣé mo lè rẹ́ṣẹ́ ni. ẹ má mo máa wọ́rí yín ná kò ní tọ́ta ìṣẹ̀lẹ̀ ti máa fún ẹ̀rẹ̀ sí bá mi gẹ̀ẹ́tì káàdì MTN márùn Airtel náà márùn Glo náà márùn. ọ̀gá ṣé káàdì yẹn wà pọ̀ jù bá ṣe fẹ́ ṣe give away ní abẹ́fẹ́ tuta mo kàn ń try láti béèrè ní sà ìbéèrè òjìjà ọ̀gá. my friend tell me the card. okay sir. Yes, sir. Yes, sir. Yeah, this is MD. Yes. Brother Future Company. Mo send àwọn mail kan sí lánàá. Ethical. Oh, that's very good. That's very good. Yes, sir. Just a request for 50 million naira. Yeah. Okay, sir. Okay, sir. In fact, mo ti send àwọn documents for collateral. Yeah, yes, sir. Yes, I should done it, sir. Ẹ jọ̀ọ́ a máa nílò owó yẹn before this afternoon. A nílò rẹ̀. A fẹ́ lọ kó àwọn ọjà wa ní àárọ̀ ọ̀la. Latest láwọn kùtùkùtù ọ̀la. All right, sir. Ẹ should done it, sir. But one more thing, sir. Ẹ má send owó yẹn sí company account. I'll forward the one account to the client's account wa. When you ma drop it. All right, sir. Thank you, sir. Amada when you pada. Details now. Yes, sir. Thank you. Yes, sir. Okay, sir. Have a nice day, sir. All right. I should go. Ẹ tó bá ní kíláàsì, ọ̀gbọ̀n là ń ṣe wọn.
ó máa ṣe fún ẹ bó ṣe máa mú wá ẹ ti gbé bí a máa jayé bright kó lè yọ kékeré ní máa ń gbà ẹ ní máa ń gbà bá ṣe ń jẹ́ ló wà. Lẹ́gẹ́lẹ́gẹ́ can destroy. 1, 2. Who be this one? O tún bèrè súnmọ́ jókòó sọ́dọ̀ rẹ̀ díẹ̀ kò jẹ́ kó mọ̀ bó ṣe tẹ̀ ọ́ lọ́wọ́. No vex. Breast wetin happen? Kí ló ṣẹlẹ̀? Erin. Nǹkan yìí bá sọ ẹ́ dà. Ọlọ́run máa fi bú ẹ gbọ́dọ̀ la. Bright kí ló ṣẹlẹ̀? Erin. Lè dẹ́rù bà mí. Kí ló? Lẹ́gẹ́lẹ́gẹ́ can destroy. Mo máa láìkẹ́ ọkàn mi balẹ̀. Mo mẹ́ni tí mo ní mo mọ̀ pé confam guy. Kí la tó owó ṣó ni mo gbẹ? Kí la tó ó ti yé mi. Ó ń wò pé situation of things in sin mi ò lówó àwọn ńláńlá yẹn mọ́. Àwọn àbí. Bright ló ń bẹ̀. Ó ń gbogbo ẹranko tí wàá jíjẹ ní. Àwọn ìṣe wa gbére wa kárí wọlé. Ló sọ ní ìgboro. Orí ẹ̀ ló ń sẹ́ ìdánwò báyìí. Ó ṣe wà yìí. Àṣírí fún ẹ̀. Ìgbà àbúdá ló ń pẹ́ ìgbà àbúdá ṣọ́ o. Àbí bá pè ní bá dẹ̀ ṣe mọ́ òun ni kí ni ó ti yé mi. Rárá kò ní bẹ́ẹ̀. Ọ̀rọ̀ àchínà àṣírí àmà bí bá ṣe máa ṣe. Wo ìwọ fọkẹsẹ balẹ̀. Inú ilé ẹ̀ pàdé mi ló wà ilé bá fẹ́lẹ́ ló wà. Àṣírí fún ẹ pa gbogbo. Ilé wà lẹ́gidi gan ní sẹ́ẹ̀. So you still dey. No comot o. Okay. Báyé bá ṣe ń dà. Bright kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ṣe? This is not you. Ṣó fẹ́ pa mí ni? Kí ló ṣe? Dẹ́rù bà mí náà. Ṣó fẹ́ pa mí ni? Tó bá pa mí màá kú Bright náà ló ṣe ń ṣe báyìí. Wọ́n á bùn. Wọ́n sọ pé ajá tó rí ni tó ń jù tó wá ríyàn tó wá ń gbó. Ojú ní láti gbé pé kankan ti ṣẹlẹ̀ ní wọ́n á bùn. Àwọn òtún lè jùmọ̀ ní òtún lè jùmọ̀ ní bẹ́ẹ̀. Wọ́n á bùn. This is not you. Talk to me, I'm your friend. Wọ́n á bùn. Friend. Okay, we are friends. Fine now. Erin. Wọ́n yẹ mi jókòó. Àfẹ́ pa mí náà. Erin. Sit down. Bright, kí ló ṣẹlẹ̀? You're not like this. This is not you. Erin. Èèyàn burúkú ni ẹ o. I'm telling you. Ìwọ tún lórí láyà. Ìtúgbọ́n mọ wá. Fine, it's good. Wọ́n ti ní ohun tí ara ẹ bá sọ ẹ́ jà. Wọ́n máa padà bú ẹ gbọ́dọ̀ náà. Sudden change tó ń ṣẹlẹ̀. Erin. Ilé ìtàlá wa. Are you getting it? Àbíkú. Dẹ́rù bà mí. Bright, kí ni yẹn? Máa kú yẹn. Bá kú ní láì kó tí lọ nìyẹn. Kó tún wẹ̀ jí ó tán nìyẹn. Àwọn kékeré sì ní mi má dẹ́rù bà mí mọ́. Kí ló ṣẹlẹ̀? Àwọn Yorùbá ní ilé bàbá ẹni. Ìkẹyìn náà ni nǹkan tí mo ń tà láti ẹni bó ṣe ń lejú yìí ó ń dẹ́rù bà mí. Erin. Ṣé o pé lórí ẹ mo ti ta lé? Ṣé o pé lórí ẹ náà àwọn tó fún mi ni mo ti fi mọ́tò òdòdó fídí ẹ ìtorí ẹ náà ni mo ṣe kí ni mo ti ṣe wà mí tí mo à ń sìn àbí oko ò ní jẹ́ ti bàbá tọmọ kó má làálàá àbí torí pé bíbà ìjẹ́ ni bàbá mi ló ṣe sọ pé nàmí gẹ́tà àbí no problem fine ilé bọ́ sí mi ilé mi náà ni olórí burúkú ara ẹ̀ pẹ̀lú àwọn ọmọ olórí burúkú tó gbé fún mi àbí
one. Chill now. Mi ò kí ní chill, mo kí ní chill tó bá sì jọrọ. What's your name now? Angela. Fine, my lap too. What about? Ebony. Full package. Make I sharply. Everyone, I'm more. Yeah. Ọmọ ejò. Ejò wà nílẹ̀. No. Tó bá rí ẹ tó rí ejò. Ọkọ̀ọ̀kọ̀ pa ẹ́ lọ́kọ̀ọ̀kọ̀ pa ẹ́. Make I baby. What's in there? Má sì pariwo, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Kékeré ló ṣe bí tí bá ṣe tán pẹ̀lú ẹ̀. Ìrísí mi. Angela. Ó tún lẹ́nu àti pè mí, ìwọ ìka ènìyàn burúkú ọ̀dájú yìí. Màá ṣọ́ ara mi fún ẹ. Angela. Kí ló tó bá lọ níbẹ̀? Kí ló lọ? Kí ló lọ? Padà sí bíbá ẹ. O ò lè rí ṣì má dà wà rẹ̀. Èmi ni mò ń bá ẹ náà. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. When I'm done with you, you will see your life. Yeah. Say when it bẹ̀ mí. Ìwọ lè bẹ̀ mí. I never start with you. By the time I finish with you, you know me. Ìwọ kan rádaràdà ẹ̀. Ti ṣetán pẹ̀lú ẹ̀. Fẹ́ lọ ṣe. Tún ní náà láti fẹ́ lọ ṣílẹ̀kùn. Tó bá lọ ṣílẹ̀kùn. Tó bá sọ ọkọ tó ń ṣẹlẹ̀ fún mi báyìí, wàá já òun lé. Bó ṣe wọ ẹni kan, wàá tún bí igi jẹ. Wàá bú igi jẹ. Jíde. Jíde. Mo ní kó jíde. Kó má dára jíde. Bọ̀bọ̀ yìí jáde wá fún mi ní latest level. Ó pọ̀. Ẹ̀gbọ́n méjì ló fi bẹ́ẹ̀ nípa ẹ̀. Afàlà Angela, ó yẹ kó ti gbé dé different cloud, ó yẹ kó ti gbé dé cloud 9, ó yẹ kó ti ṣe gbogbo ẹ̀ fún náà. Wetin you wan do? Angela náà ni wá gist mi náà gist mi lórí Angela jẹ́ kí n mọ bó ṣe ń lọ ṣe bó ṣe wà ní jẹ́ kí n sáré lọ. Kí ló ṣẹlẹ̀? Bright ilé bàbá ọmọ òkè gbọmọ lẹ́rù jẹ́ kí n wọlé kí n tiẹ̀ wá ilé bàbá olórí burúkú. Bright kí ló ṣẹlẹ̀ báyìí? Kí ló ṣẹlẹ̀ báyìí? Mo mọ̀ pé ó ṣọ̀fù mi dákú. Mo máa ń bọ́ ìdílé mi yẹn. Gbogbo kí ló ti ṣe gbogbo àwọn sáyẹ̀nsì yẹn. Ó yẹ kó ti gbé Angela dé cloud 9 ló ti ṣe náà fún àdúrà o. Cloud wo ni wọ́n wà? Kò sí cloud àwọn òun dé. Kò sí cloud ten. Àwa ti bọ́ 15 àti bọ́. Erin, wetin you wan do? Ẹni wá béèrè mi ò máa ń gist mi náà. Mo mọ̀ mo wá béèrè pa Angela ní àfà Angela. Ó yẹ kó ti ṣe náà fún kó ti parí iṣẹ́ sí lára. Ó yà mo mọ̀ pé máa ṣe gbogbo
tòkè tilẹ̀ orí bẹ́ẹ̀ lórí mdt afa come dey go sọ́mọ ìlú ṣe dáadáa fún ẹ no dey reason this for ẹ òtí mú àyè bẹ́ẹ̀ ṣọmọ tèmi àjẹ́lá tèmi mọ̀ àjẹ́lá ti ṣeré pa fún ẹ ṣùgbọ́n ṣì wà nílé kí sáré jẹ́ kí n bọ̀. wọ́n ti ní wọ̀lú màá bá yé mi wọ́n lè tó wà ní ayé mi. bẹ́ẹ̀ tó ti fẹ́ yẹ aṣọ mi lọ́rùn kí ló ṣe bright I don't know how you do. Àjẹ́lá ti lọ. bó ṣe máa ṣe máa change. That way, now still road to backyard and kitchen. Hey! Bye-bye. Angela! Lórí púpọ̀ láti dájú. Lórí púpọ̀ ìṣòwò yìí. No, just tell me, ṣó ṣe ń sun bíbá yìí? Ṣé bẹ́ẹ̀ kọ́ ló ń sun bíbá yìí? Ẹ̀rọ ẹ̀kọ́kọ́ ọ̀sánjọ́ kan tó wá tó sùn sórí káùntì nǹkan, ó ṣáà lọ nírọ̀lẹ́ mo dẹ̀ lọ drop ẹ̀. Ok, now sí, ìwọ náà kò rántí, èmi àtẹ́jọ́ wà lórí bẹ́ẹ̀ láti jọ sùn tẹ́lẹ̀ tí nǹkan kan ṣẹlẹ̀, òun dìmọ̀ pílò mo wà níbà yìí, òun dìmọ̀ pílò tó yẹ kó wà níbà yìí. Look at me, mo wọ white, ìwọ náà wọ white nínú, tí mo rí white nínú, ó tó wá wọ pink lé lórí. Ṣé, ok, now sí. Sún sísàlẹ̀ díẹ̀. I'm relaxed like this. Sún sísàlẹ̀ díẹ̀. No matter what, just sún sísàlẹ̀ díẹ̀. Bí mi lẹ́yìn nǹkan tó ń ṣe yá just give me headache this afternoon. Mo mọ̀ kó like ẹ̀ but no o mọ̀ pé o ò ṣe rí o náà mo sọ pé ká orí ẹ̀. Bí mi wèrè mo ṣe ok mo ti sún sísàlẹ̀ ní ìsìn. Ṣo sún sísàlẹ̀ ṣá but bó ṣe sún sísàlẹ̀ yẹn gan kò tí ì mọ̀ gbogbo eléyìí sìn ó ló mú ẹ. Bí ìgbà calm down. Alo ló mú ẹ sẹ́ ok fine ma calm down ó mú ẹ. Calm down. Mi ò láìpẹ́ ìwọ tí mo máa ń ṣe báyìí. Ok ṣorí ní gbogbo ìlú ò ṣe problem. Ṣáàjì tó máa ń sùn. Babe now why because of kí ló ń yẹ pé ilé ní kíní lórí báyìí. Ó mọ̀ ṣe díẹ̀ sún dáadáa báyìí. Sún dáadáa. Báwo ni kì í ṣe sún?
Àníkò kọ́ra sún báyìí. Bí èmo ń já ẹsẹ̀ mi sí méjì. Mi ò já ẹsẹ̀ ọmọ. Mo ká láti sọ pé òkè gbogbo bíbá yín sí. Mo ti wá bí tẹ́lẹ̀. Babe now. See, farabalẹ̀, just. Oh boy. Right, sorry, as a should bó ṣe wọlé sìn a kò máa wọlé steady báyìí náà sorry now sorry. Hi guys, attendance 104 of the year. Just mark. Watch for more and subscribe. Babe now. Abi, you should do another one. Are you kidding me? What do you think? It's okay now. As if you don't enjoy it. See the way you are just. What are you talking about? It's not joke. Okay, who are you talking to? Who are you talking to? See. Let me tell you something about me. Anytime I do something like that, sorry. Don't touch me. Don't touch me. Is it paining you? Sorry. Must it go though? Baby, are you a virgin? As if you don't know. As if I didn't allow you to touch me. You know now. Go and scam me now. Go and scam me. See. Oh yeah, look here now. Look here. See, that marriage, child, if not be say, this will not be promise ring, I forgive you now. I will back your own marriage to sit here. Well, sorry. Shibi, to back shower. Sorry, Shibi. Okay, Kima for Kwentima, sorry. Okay. And Shibi, to back shower and see. Shiba, please share your person. Smoke. No, as in mo feel brain, ori me everything, muffin clear. Koto shele I don't smoke. Me smoke. Nkwa. Mo ronu these days as in the man clear mind, the man clear everywhere, like my brain, everything. So you auto will I be able to tell? So you No, babe. No. Me man smoke now. Talk to me, don't worry. Shaking so for you. No, you're free. Talk. Sorrow now. Alpha. Sorrow. Babe, see, since for a few weeks now, I've not been feeling good. Like, I'm feeling dizzy. Then I actually missed my period. What? You what? I missed my period. Last month.
Yes. We only lolly holiday. You see this month now. No, it's not that now. I went to an hospital and I did tests. And the doctor told me I'm few weeks on. I'm pregnant. I'm pregnant. Few weeks on. Yeah. Sorry, back on Yoruba, no? Like you are what? What's with that look? Money moloyun phone. I'm pregnant for you. Moloyun from carrying your baby. Moloyun for me. Wow! Are you happy? Wow! Wow, so you happy? Over happy. Wow! Seriously, I'm so happy. Why not? No, mo ṣubú ní inú bathroom lánàá so. What is on ground is wow. So seriously, you know what I came for is what next? Like I want you to come and meet my parents and everything. Like mi ò gbọ́ bí a kò máa sọ Yorùbá. Since you're even very happy, like Boshima meet her. Yes. And everything, Boshima make everything snappy. Meet. Are you not happy about it? Parents, Abi. Yes. You know, Emi ro nǹkan mi. As in, I'm happy. Like, wow. In fact, is this how you behave happy when hour you're happy? is not as happy as I am. Like, for real. Man, to go in why? No, even come like this. Just you know what? Let me try to. Let me call my doctor so we'll start Atlanta. Like we get like. The antenatal not too early. No, you said last week. Sorry, last month, Abi. Last month. Okay. You know what? It's fine. It's fine. We'll start Atlanta. So, in fact, even if I will get to know your parents, like they will know that yes, Moti bashe di become. Why now? Okay, no I'm not touching that place. Unnecessary. So when are we starting the antenatal? In fact, today, you know what you're going to do for me now? I will call my doctor, but I got pizza, like one only. In fact, more 34 one only. I love pizza. Like and there's drink there. You can make yourself comfortable. Let me just call. My sweetheart. Yes. Let me just call Frank. Let me call Frank, my doctor. So we'll start the antenatal. So I should go in. Yes, just go in. Mo order from pizza tele, but mo pe o mo kin go clear brain, kin clear everything. Kin to wa je, but o wa nínú ilé. O wa nínú ilé. So you can have it all to yourself. Okay, Okay. Let me peck you before I go inside. No, go necessary. I said I want. Okay, I can't peck you again. No, me. What? Monso. Yeah, babe. I'll be inside waiting for you. Yes. Okay. I'm gonna peck you before I go. Go necessary. Do you want me to kill one ticket? No, okay. I'll be around. Yeah. I wish to have more, but inside. Inside. I'll be waiting for you inside. Frank, Dr. Frank. Okay. Dr. Frank, leave Brighto, jare. Wo, wàhálà don gas o. In fact, wàhálà gidi ti wà. Ṣé rántí ọmọ ṣínwìnrin kan báyìí tó dàbí pàṣẹ èṣù tí mo kọ ní mo sáré enter nígbà kan tí mo sọ fún ẹ tí mo pè é pé yes ó jẹ́ virgin tí mo ó ṣáà ti rántí wo ó ti rántí àbí ó kọ́ dé ń sin olóhùn sọ period òun nù mo tẹ̀lé kó dúró the next month bí yóò máa tiẹ̀ rí ó máa get ẹ̀ but later wá ní òun carry baby grandpa uncle daddy mumsy òun tó jẹ́ tèmi. Àbúrí ẹ̀ dàrú fún congratulation tó ń sọ ni ṣé mo sọ pé mo ti ready ni sí Frank mo ti sọ fún pa ń bọ̀ wá fún Atlanta lẹ́ni pé ó máa bá mi take care ṣé you get what I want you to do now is fún injection in fact give her the injection that baby plus womb and even everything tó lè gbọmọ dání everything will come out sharp ni o orí ẹ̀ burú ni. Money sharp. Will they come in the next 20 minutes? 20 minutes, Frank.
olórí burúkú Henry náà ni olórí burúkú Henry náà ni ọlọ́run ló mọ tó ti rọ́mọ̀ ṣíwìn tó gbé wá ń sìn báyìí. èmi kọ́ Henry ni. Henry ni Henry ló jẹ́ kó ṣẹ́yìn fọ́mọ lọ́mọ. ó ga ọ mo mà tún láìpẹ́ ọkùnrin bíi tiẹ̀ yìí ìwọ rẹ̀ ṣùpàrọ̀ mọ́ Henry ni jọ dúró ná ṣé Henry yẹn òun làbúrò èṣù ni àbọ̀ ni bàbá èṣù àbọ̀ mi èṣù ni tó fi jẹ́ pé gbogbo nǹkan tó ṣe Henry ló ń tẹnu mọ́. irọ́ o Henry gangan lè ṣú o èṣù gangan ni Henry o òun gangan lè ṣú o òun ló ń tì mí sí o. Bright, so ládùúgbò gbogbo nǹkan tí Angela ṣe fún ẹ nítorí ti Ọmọlọ́lá ó sì wá ní báyìí náà yóò fọ́ọ̀lì ṣé Angela tó sọ pé ó jẹ́ abara méjì ó máa ṣe gbogbo orúkọ bẹ́ẹ̀ fún ẹ wà lè ṣì wà láyé pàdé mi ò kú náà ṣé bí wọlé ló kú wá Bright ò ti ń wà ní bẹ́ẹ̀ ṣé wọ́n fọ́ ni ṣé wọ́n pé marias ló dé fọ́ ni. Henry olórí burúkú ni ẹ o olórí burúkú ni ẹ o ṣé o mọ̀ pé tó kọ má fọ náà ló kọjá pa ayé mi ẹni tó wá kọjá pa ló pa àyàm kọ́ mi. mo ti ṣe ọ̀rẹ́ níláyé mi ó gbẹ́ tó kọ́ mu ìlú kọ́ mu yẹn la wá sọ àbúrò lórí burúkú lélẹ̀ àníwọ̀n ló ń ba ayé mi jẹ́ wá. Bright ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí I sabi the girl wey I give you mo mọ Angela na very smart girl bóyá kíní yìí ó jọ gàtè kò jọ gàtè ó máa fẹsẹ̀ méjèèjì tìrò gàtè gàtè ó fẹ́ máa tọ́ ìpẹ̀lú intelligence ẹni and you be street guy now ọmọ just tell me how girl kọ́ máa wá máa sọ wípé òun kan alágbára tó bá lóun ẹ bọ́ra ìwọ gan ewé ó sì bá ṣe lélẹ́yìn náà pàdé mi bomi tí ẹ gbà lọ́jà mi gbà àyúrọ́ nìyẹn náà tí mo ti rí ní spoil bẹ́ẹ̀. ó jẹ́ mọ́ pé lórí burúkú ni ẹni ìgbà tí Angela ti ń béèrè pé ó ní èmi ò ríyàn parọ́ mọ́ mọ́ parọ́ mẹ́rin mo dẹ̀ sọ fún Angela pé ìwọ gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ lè ṣù èmi lè ṣù wàhálà ìwọ lè ṣù ló ṣe dáadáa aláyé bàjẹ́. Bright Angela ò lè ṣe anything fún ẹ gbogbo yẹn mo ò tí gbà sẹ́ àmì tí ẹ. guy comot there na me know wetin I pass through na wetin sef. Bright o ti ń lejú yẹn máa ń dẹ́rù bà ní. mi ò lejú padà jókòó olórí burúkú ni ẹ tẹ́lẹ̀. bò check out kìíní náà check out ṣe Angela dẹ̀ ṣe gbogbo yẹn fún ẹ. Angela èṣù Angela èèyàn Angela àgbájú olórí burúkú ni Henry
Mélòó ló jẹ́ nù tèmi jẹ? Ọmọ àlè játijàti. Ṣé o rántí àwọn ladies méjì kan tó wá serve ní company bàbá ẹ̀? Mary àti Shalewa. Mary àti Shalewa. That you promise heaven and heart. Ṣé wọ́n ti pè kán ni wọ́n padà
bẹ́ẹ̀ náà. Mo fẹ́ pè báyìí. Ṣàlẹ́wà kí ló ṣe kí ló mú ẹ? Ó dẹ̀ bá mi sọ̀rọ̀. Bright. Take care easy o. Oya. Ó yá rọra náà. Ó mọ̀ fún mi lè gbé ẹ o, mi ò lè gbé ẹ o. Oya. Mo mọ́ra. Sorry. Oya. Sorry. Ẹgbà mi, ta mo fẹ́ pè báyìí. Ṣàlẹ́wà. Orí mi o. Ẹ̀jẹ̀ bó ló ti rélé náà. Kí ló? Ṣàlẹ́wà. Irọ́ ni o. Ṣàlẹ́wà wojú mi. Ṣàlẹ́wà. Irọ́ ni o. Ṣàlẹ́wà. Yeah. Ṣàlẹ́wà jọ náà. Irọ́ o. Ṣàlẹ́wà yàjú ọjọ́. Ṣàlẹ́wà jọ náà má ṣe báyìí jọ. Ṣàlẹ́wà jọ náà. Ó yà yàjú wo. Pẹ̀lú gbogbo aṣemáṣe tó ṣe pẹ̀lú wọn. Èmi rò wọ́n parọ́ lórí pé kí n lè yọjú. Wọ́n parọ́ ni. Ìgbà tó ń ṣe o mọ̀. Okay. Few months ago, Kate sì wà tẹ́lẹ̀ ṣàṣemáṣe ní club. Irọ́ olóṣó nìyẹn ọmọ tó yẹ pé one night stand inú toilet la sáré ń ra wa mọ́. Mo wà very disappointed ní Kate big time. Ṣó mọ̀ pé mo sọ fún Kate pé kémi àti ẹ lọ ra àwọn òbí mi ní last week Friday mo dẹ̀ pé Kate fún 4 times Kate ò gbé kọ́ ọ̀nà kí ló dé. Josh ọ̀rẹ́ mi sórí fara burúkú ẹ̀ balẹ̀ o ò lè rọ́mọ tó rẹwà tó báyìí ọmọ tó fáìn tó báyìí kó wá máa ní pé káwọn ará àtàkọ́ wọn bọ̀ wò sórí ìdùnnú ẹ̀ lẹ́yìn kó máa jẹ́ pé o tiẹ̀ níyàwó táwọn ará àtàkọ́ wọn sórí ìfarabalẹ̀ sùúrù ni wà ní sórí gbogbo àwọn ọmọ pupa yìí ó rè mí mi ò lẹ́mi wàhálà ọmọ dúdú mo lọ fẹ́ ṣùgbọ́n kò yẹ kó ṣe bẹ́ẹ̀ ìwọ tó bá ti fẹ́ fọ́ ọmọ pé wà ní sùúrù bó sì mọ̀ pé o ní sùúrù sórí sùúrù náà ni ó mọ̀ pé mo ní sùúrù ní Kate wọ́n náà wọ́n gbọ́dọ̀ sọ̀pọ̀ lẹ́lẹ́nu ó nífẹ̀ẹ́ rẹ̀ gan sórí tó bá sùn báyìí tó bá ó kàn lè pariwo Kate o ó ti nífẹ̀ẹ́ rẹ̀ jù wọ́n mọ̀ dààmú rẹ̀ ìfẹ́ mi kí ni wàá mú Josh kí ló ń pa mí. waiter wá ọmọ kì wọ́n ti fẹ́ dáná fún mi nílé ìwọ ló gbà ìwọ ló ní àmọ́ jáde. waiter olórí ibu ni wọ́n bí wọn ò láwọn àwọn tó ń ṣiṣẹ́ gidi orí ibu wọn ti dàrú. ibi tó wà hòtẹ́ẹ̀lì wọn máa pariwo. ẹ ká sọ. babe tell me what you want. okay malt fẹ́mi ni origi tó tutù dáadáa. plastic one. ẹ tí ẹ lẹ́kọ̀ọ́ wọn yẹn máa ń kíyàn bí ẹ stupid gan ṣé tó bá bá kọ́sítọ́mù òtí ẹnì kọ́kọ́ tẹ̀ pé ẹ ká sàn máa o ẹ ká sísá o ṣé no jẹ́ kí n sọ̀rọ̀ sí ọmọ kìtì màá ti sọ tínú mi ara mi ò lè balẹ̀. sọ̀kọ́ tó fẹ́ tó lọ gbé wá. ilẹ̀ fẹ́ ṣé ẹni domi. wa ẹni domi spine off nǹkan. spine off náà wà. ṣé ẹni malt. malt náà wà. mix méjèèjì yẹn papọ̀ àti domi plate kan. malt àti spine off papọ̀. kọ̀ọ̀kan o wá ṣe ní jẹ́ kó lọ jẹ́ kó wo tí ẹ ti bá mi bá ìfẹ́ mi sọ̀rọ̀. àbá sọ̀rọ̀. bá mi sọ̀rọ̀ tó ń dùn mí lọ. tí ọ̀sẹ̀ àbá sọ̀rọ̀ ọ̀hún kí tó yóò bá ti sún jẹ́ náà mímí kí lè sọ̀rọ̀ àbá sọ̀rọ̀. malt lórí spine off. àbí trọ́fì má jẹ́ mix ẹ̀ pàpà ikùn mi lè wá sí ikùn. kí la ṣe ń bí iná o ti order malt àti spine off papọ̀ ọwọ́ ẹ máa fara balẹ̀ náà bá mi bá bébí mi sọ̀rọ̀ jàre. ẹgbọ́ kéètì ọ̀rọ̀ níwọ náà ti gbọ́ kalẹ̀ yẹn o wọn gbọ́ ọ̀rọ̀ fọkọ̀ rẹ lẹ́nu o ó nífẹ̀ẹ́ rẹ gan o ó sùn orúkọ rẹ ní ọmọ pé kéètì o bí èèyàn máa pariwo lójú oorun wọn náà fi lọ́kàn balẹ̀ kọ́ọ̀pù sókè kí ló dé báyìí ẹ máa lọ kọ́ọ̀pù sókè. excuse me mo fẹ́ dé toilet. má pẹ́ o. tó bá lọ báyìí wàá gba ẹ̀yìn ẹ̀ má pẹ́ o. okay baby.
ìwọ náà tún wo tí ètò fi ń gbé kan wá wo tí ètò fi ń gbé kan wá. bọ́bọ́ ìjà mú kan wá kí ni problem ẹ báyìí. bàbá ẹ máa calm down now ṣé wọn àwa ni ẹ máa calm down. ṣé ẹ̀yin ò mọ bọ́ yín bá àlejò sọ̀rọ̀ ni. fi àwọn fẹ́ bú mi ní fílẹ̀ o jẹ́ kó bú mi dáadáa sọgbọ́ bú mi mo tẹ̀ fẹ́ rí mánìjà wọn gan mo fẹ́ rí mánìjà yín. gbogbo kí ni wàhálẹ̀ báyìí ọ̀rọ̀ tá a sọ pé kò wá sọ́n bí go tí sọ̀rọ̀ tán farabalẹ̀. a sì máa yanjú gbogbo yẹn mọ́ wọ̀rí a máa yanjú ẹ̀. ẹ̀. ọlọ́run ti sórí ogun tó bá ti sẹ́ lọ́lọ́mọ pẹ̀lú àwa báyìí sí. mo mú ábì kó wá ṣe nǹkan fún mi ni jẹ́ kó rí ẹ là tó ṣe kan tí mo bí kò ṣe. mo ti gbọ́ ṣáàjà mo kìíní ìnà. Oh baby. Oh baby. Yo boy. Kí ló wà? O tún tẹ̀lé mi wọ inú tọ́ílẹ̀tì mi. No. Báwo ni mo ṣe máa tẹ̀lé wọ toilet? Toilet kẹ̀. Èmi tẹ̀lé wọ restroom ni, ó mọ̀. Akọ arrest ara wa. Wọ́n ní mo ṣe fún mi ní body talk, side look, nínú báyìí nǹkan. Wọ́n notice ẹ̀ náà. Mo máa ń like àwọn ọmọ báyìí. You understand what they call body talk? Side look. Kí ló ń ṣẹlẹ̀? Jẹ́ ká gbé nǹkan sí nǹkan. Ṣé ò fọ́ ọ ni? Ká gbé nǹkan sí nǹkan bíi ti báwa. Mo mọ̀ kó understand. Ó yí ẹ̀. Bí a kò sọ̀rọ̀ tán pé òun pa lówe kò dẹ̀ yé mi. Wọ́n tó pọ̀n, wọ́n tó lẹ̀, wọ́n ti wé okun, wọ́n ti wé ọ̀sà. Kí ló dé? Ebi jẹ́ ìwé gọ́tà ẹ̀. Ẹbẹ́ màá ń bọ̀, ó tún fi mí wé gọ́tà. Arẹwà, má fọ̀, kí ló ṣe? Ọmọ nǹkan sọ pé kò pọ̀, ó kéré, ó ga, ó tún dùn. Ó tún wá pọ́n. Wọ́n á lé mi kúrò nígbà lẹ́yìn. Ó wá dá lójú pé olùwẹ̀ ọdún yìí já. àfìgbà tọ́mọ ẹlẹ́ran padà wá jẹgun. Letter of contract termination. Kí ni ìdùnnú ẹlẹ́wọ̀n mi tó ń dàgò sọ́wọ́? Kí ni ha? Kí ló ha ilẹ̀? Ó dẹ̀ mọ̀ pé àti wọ́n mú gọ́ọ̀gọ̀ ẹ̀ kò tẹ̀yìn kan náà. Ní tó ń ṣe fún mi yóò dáa. 6 weeks. mọ̀nàmọ́ná tó yẹ kó tàn fọ́mọ olóró tó jèsè kótó. kúrúkúrú ọ̀run máa jẹ́. I don't know where to start from. My marriage is crushing. My husband has changed. He used to be this nice guy, the dream of every other girl. We loved each other so much while we were dating, but right now I'm just regretting why I married him. STD. Huh? Shasha. So you never know the baby. What's in the dog? Anaka. Jude. You've eaten grass that will send you to your grave. Look at what you have done. Look at man, you are going to kill me today. You see, you are sitting there. Look at how you have caused me. Look at what you have done. This is your last. Are you sure? Go your house. Boko Haram people. Get out. Get out. Lẹ́yìn bíi ọdún márùn-ún, èmi àti ìyàwó mi àtàwọn ọmọ, we came to the city. Our rí kan lára àwọn relatives wa. My baby. Yeah? Ó ṣe ọ̀pá àwọn people máa like mi ṣá. Ó mọ̀ àti bímọ méjì gbàtà bímọ tán la ṣe ń lọ. Ṣé wọn ni máa feel somehow? Ìfẹ́ mi. Èmi ló mo sọ fún ẹ pé I don't want you to be nervous. Don't be nervous. Àwọn people mi wọ́n máa like ẹ. Ó sure wọ́n máa like ẹ ní ṣá. Jẹ́ kọ́kàn ẹ balẹ̀ má parẹ́ sí mi lọ́rùn o. Báwo la
báwo ni ṣe máa ń ṣe báyìí bàbá yìí ìtumọ̀ yẹn sì. We were attacked by unknown gunmen. Wọ́n fàyàwó ni wọ́n pa wọn. Ọmọbìnrin kan mo lọ fall in love pẹ̀lú o. Jábìrì mi ò fall in love kẹ̀ ṣé òun bá ìlú. You don't know say man I no dey fall in love. Ọmọ débi tí ń wò pé kò sí gbéṣẹ́ wà ká mẹ́sẹ̀ kan ká fi sí January kíkejì wà ní February kí wàá má ṣẹ̀wọ̀ December kò yé ẹni. Ọjọ́ 22 nínú oṣù táwa yìí tó ń ṣe ọjọ́ ìṣẹ́gun tó ń bọ̀ lọ́nà kí arákùnrin àpò wá fún ṣe ọjọ́ 22. Wá kí ló ń ṣe ẹ wọ́n ní kò ṣe olóòṣè wọ́n ní kò gbàdáyà olóòṣè a ṣe 3 song by fire by force. Má pariwo. Ọdẹ kò ṣe lẹ́lẹ̀ kò ṣe house. Tí ẹ̀ ń wu ìwà bàjẹ́ ẹyọ kọ̀ọ̀kan la máa dẹ́kun yín. What do you want? I'm sorry. Okay, fine. Thank God. She says she's sorry. Hello. Leave. Leave. Get out! Get out! Ẹ má sọ anything. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ló ti rí. Nígbà tí ọmọ pé àìtó oògùn là ń sóńde mọ̀ọ́rùn kí tinú ó gbénú kíkọ́ ọmọ ìgbé ta ni. Kí ló rí lọ́wọ́ ẹ̀? Bọ́nà ebi tó ní báde lẹ́sìn ní àbí pàtí lẹ́ǹtẹ̀ tẹ́ gbogbo yín kó nù lé tẹ́ ń pariwo tẹ́ mú tí oríṣiríṣi irú owó òun ṣe wá fi sanwó lẹ́gbà náà. kò sí ní tó burú nù kó mọ̀ ṣe yahoo nǹkan tó kàn le jù bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ tó wà ń ta sí tán bá ti rówó tán wọn ní kọ́rọ̀ sóbì lẹ́nu irun orí wọn á bẹ̀rẹ̀ sí ní máa dín kàrà ṣòkòtò oníṣe déédéé di wọn àwọn míì àti ẹ̀tún wá lọ fowó gba òtẹ́ wọn ní dúró bàbá ẹ wo ṣẹ́rí kásikẹ́tì tí báyìí wọ́n máa dá gbé fún yín. wọ́n gbé kásikẹ́tì fún ọ. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù. ọ̀nà ìbùrú tó ń gbà yìí kọ bá mú o. Ó túmọ̀ sí pé broda super mi ò tó fẹ́ san lórí. gbangba rẹ̀ ẹkún àtòfò ní ọjà sí o. ọlọ́pàá èwo tèpè amúnijà amúni. It's a right. Ṣé nǹkan tó ń ṣọ́ láti sọ fún mi sí nínú pé mo ṣe jókòó síwájú mi tí ń bá mi sọ. yọ ọlẹ̀ fún yín gbà tí ó yọ ọlẹ̀ láwọn mọ̀. orí ẹlẹ́mọ̀ ṣọ́ o. Are you through with that? Gentlemen, arrest them. Wọ́n ti wo ẹkún, wọ́n ti wo ọ̀sà. Baby jẹ́ ìwé gọ́tà. Yeah, you be a father very soon. Wow! Ṣé máa ń lóyún ni? Ṣé ọmọ fẹ́ tó kọ máa fọ̀ náà ló kọjá pa? O stupid gan. Gbogbo nǹkan tí Angela ṣe fún ẹ. Ara ọ̀rẹ́ yín yìí ni mo ti kó STD. Àtúnlẹ̀ kọ̀ọ̀kan ibi tèyí. Ìwọ rẹ̀ ṣùpàrọ̀ mọ́. Sórí tó bá sùn báyìí, ó kàn ní pariwo kéètì o, kéètì o, kéètì o. Òun làbúrò èṣù ni. Àbọ̀ ni bàbá èṣù. Àbọ̀ mi èṣù ni. Ìwọ gọgọgọgọgọgọgọ lè ṣù. Èmi lè ṣù. Wàhálà ìwọ lè ṣù. Yìí mọ̀ bọ́ọ̀rọ̀ yín ni, èyí àbọ̀ èmo pé. Ṣo fẹ́ tọrọ owó ní èlò? Gbogbo yóò fi tọrọ ju 2K náà lọ. Kí ló ṣẹlẹ̀? Ní kọ́sí àdìẹ òkè fi ń tọ̀, máa jẹ́ kó mọ̀.
kékú má jẹsẹ̀ sí àfi ṣàwárí. Sálẹ̀ wá. Tí bá ṣe tó pẹ̀lú ẹ̀, àwọn tí ò mọ̀ ẹ́, wọ́n bẹ̀ ké. Ájẹ́nà tó sọ pé ó jẹ́ abara méjì. Ó máa ṣe gbogbo orúkọ bẹ́ẹ̀ fún ẹ̀ wá dé ṣì wà láyé. Pàdé mi ò kú náà. Ṣé bí wọlé ló kú wá? Wàhálà don gas o. In fact, wàhálà gidi ti wà.